Yóò dá fún táyé wọn bá jẹ nú ẹ̀sìn tán kò ní pé ẹ̀sìn yìí tí ò bá gbà wọn láyé àwọn lọ jìrì ẹ lọ́rùn ní tí gómìnà tẹ̀lé Christian and Islam nìyẹn pé ẹjẹ lọ ṣọ́ọ̀ṣì ẹjẹ lọ mú láti pé à tó bá lọ ṣọ́ọ̀ṣì tó lọ mosque tí ó kàn bá dán fún yàn ó mọ̀ pé à yín lọ jìrì ẹ lọ́rùn ẹ̀sìn tí ó gbà yàn láyé tó lè gbà yàn lọ́rùn ó ní kú ní ó wúlò ṣùgbọ́n kò ní wúlò ní ìsìn o kí ni kò ní wúlò ní ìsìn ó dọjọ́ wájú tó wúlò ṣé ọjọ́ wájú tó ti gbó ní ó tó wúlò kò wúlò nígbà tó yọ̀ǹkì nígbà tí kíni wà active kò wúlò. Láti à ń gbọ́ wá ṣe látẹnu olùkọ́ àgbà ta lọ́lọ́run. Nígbà tí wà tí kíni wà active mọ̀ ní ó tó wúlò. Kò lè wúlò mọ́. Bí bọ́dọ̀ àti ṣeré nìyẹn at least tó bá wà nú ẹ̀sìn tí ò da fún yẹn tí sàn sọ́fà wọ́n á sì máa fún ẹ ní courage pé báwo rí tá a bá dọ̀nù àwọ̀ àwọn ọmọ sáyọ̀ náà. Jẹ́ kó wo gbogbo àwọn tí ta lọ́lọ́run ṣe wá ṣe fún yín. Ṣé àwọn tó pakúrọ̀ ọmọ Yorùbá làwọn tó máa ṣe fíìmù bí àwọn onífíìmù Christian yẹn àwọn Zion tọ́ba ti mo jẹ́ kí a rí àwọn bá ṣe mutí sí báyìí nínú fíìmù Zion táwa dọ̀rùn wọ́n kẹ̀sùn wo ni wàá nù náà táwọn tí wọ́n dáwọn tó jókòó sọ́ọ̀sì táwọn pé Jésù fún àdáwọn tó wà sọ fún tí ó mọ̀ ọkọ ni ìjọ lórí lèmi lọ jẹ́ lọ. Ìbádé máa ń bèèrè aṣọ funfun tó wẹ̀ ta ló bá wọn rán. Adélé Ìbàdàn ni bàbá tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn náà wọ́n ra náà bí àpò wọ́n sọ wọ́n sí wọ́n sapá sí. Angẹ́lì yẹn náà níyẹ̀ bíi tọ́kì bíi apá tọ́kì. Gbogbo kiri yẹn etí ọmọ ìkéré bá ń rí lójoojúmọ́ tí wọ́n sọ fún tó ń rí ẹni tó rí ní ọmọ fi lálàá o. Bẹ́ẹ̀ni lọ́sọ́fì ni. Ẹni tó rí yẹn tí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tá a bá sùn bẹ́ẹ̀ wá máa ṣiṣẹ́ ju ìgbà tí a sùn lọ. Bẹ́ẹ̀ 100. Bẹ́ẹ̀ tó ń ṣe ń gbà tá a sùn yẹn ló di àlá. Ohun tó ti rí tẹ̀sán lọ́sàn tó ti wọnú fíìmù ó lọ wo fíìmù tó lálẹ́ tó dojú ayé tí ó di òru tó lọ mọ lálà pé ó kùn lé ọ so pààyàn lọ́jọ́ ayé ni ṣùgbọ́n o ti wo fíìmù kó tó sùn. So bí bọ́dọ̀ kìíní yẹn ṣe rí nìyẹn àwọn onífíìmù àwọn kìíní kan àwọn kìíní àwọn oníṣẹ́ wọn kó fíìmù jọ wọ́n máa fi ń pe àwọn èèyàn wọ́n fi ń pe wọ́ọ̀ṣì àwọn èèyàn wọ́n fi ń pe wọ́ọ̀ṣì àwọn èèyàn tó wá rò pé tó bá ṣe nǹkan ní ìsìn ó pé ọ̀run ni o ó kì í sìn ẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì tí ò lọ mọ́ṣáláṣí tí ò kírun rí Ọlọ́run dá sílùú mi. Àwọn bíi Sentilis. Ẹ mọ̀ èlé tó wà lágbàáyé ni. Sentilis tribe ní India. Ẹ bá mi tọ̀ sí Google àwọn tó ń practice Christian religion láyé ṣé wọ́n pọ̀ jù àwọn tí ò practice ẹ lọ. Àwọn tó pọ̀ jù ní world China kan ni wọ́n. China. Ṣé adé Christian Muslim or Christian? Ṣé bágùn tó bá ṣe pọ̀ tó lè yóò ṣe lágbó tó. China tó pọ̀ jù náà lè yóò pọ̀ jù láyé China India àwọn tó pọ̀ jù nìyẹn. China ló pọ̀ jù followed by India tẹ̀lé. Ṣé Christian ni wà bí Muslim? Kí ló pàṣẹ Christian and Muslim? Ṣùgbọ́n tí wọ́n á ta fún wa bí làwọn àbáwá rà wọ́n ta àwọn àbáwá ṣùgbọ́n ṣé ó wá ṣe é dùn lẹ́nu wa pé wọ́n ta àwọn àbáwá káwọn ọmọ sí náà káwọn ọmọ àwọn tẹ̀lé wọn. Torí tó wá jẹ́ pé tòótọ́ àwa náà di bàbá ń jọ kan àgúdọ̀ kọ́ tọ́mọ tèmi ó dìde kó ní bàbá tèmi kọ́ o dáàdì tèmi ò tẹ̀lé àwọn follow Bible and Quran 2 textbooks both Bible and Quran they are textbooks. Ó lè jẹ́ apẹ̀yìn lẹ́kọ́ ní ìsìntẹ́ nǹkan tí a fẹ́ kọ ìtàn family yìí ẹ sọ ẹ fi interest yìí sí ẹ fi interest yìí sí pé bàbá àbí sẹ́lẹ̀ kọ́ nǹkan tí ò dákọ̀ àbá yín ni. Ẹ máa gbọ́ nǹkan tó tẹ̀ máa ń wọ́ ìní pé ìtàn Abraham gangan bóyá wà straight forward mi ò mọ bóyá wà straight forward àtòrí bí popsi mi ṣe wà á sìn tá a bá fẹ́ kọ́ ìtàn nípa popsi mi generally nǹkan tí èmi máa sọ fún ọmọ mi ó máa yàtọ̀ sí nǹkan tí ọmọ ẹ̀gbọ́n mi máa tún sọ fún ọmọ ẹ̀. You understand? But bí ìtàn from different perspective. Yes na. Ẹni dáhùn bẹ́ẹ̀ ni. Àmọ́ ìgbà mi wà tí máa wà pẹ̀lú dádì mi tó yẹ pé ẹ̀gbọ́n mi ò ní sí mbẹ̀. Èmi ni mo máa lè sọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Báwo ni ìtàn Abraham bí ẹ̀ ṣe wá rí gbọ́rọ̀ gidi? Ṣé ọmọ kọ́ṣọ́ ní Abraham bí ìgbà tí ẹ̀ tó máa bímọ? Ṣé ọmọ kọ́ṣọ́ náà nìyẹn náà bí ni? You understand? So àwọn èèyàn fẹ́ lu ọpọlọ rí wọn. Àlàyé ta lọ lọ́hùn. All the way from Ìbàdàn. Wọn ò dá mọ̀. Ó dé padà. Àlẹ́ ẹ̀yìn ò lè máa wá. Àwa ń jagun sálẹ̀. Àyè máa sọ̀rọ̀ débẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Pé mo rí ta lọ lọ́hùn pé wọ́n nà wọ́n. Àtẹ̀ní ń bọ́ láyé lọ lọ́hùn pé ẹ má kì í tì pidán. Ìjà mọ́mọ́ wọn ò dá mọ̀ bẹ́ẹ̀ sí. Mo bọ̀ sáyé rójú yẹn ni Jébọ̀ ẹni ká tẹ̀ pé àti ta lọ lọ́hùn gangan rèé o. Àwọn ọmọ Yorùbá tọkọtọ tí madam gba dátà fún pé mo fẹ́ gbọ́rọ̀ àlàyé. Pé àlàyé kọ̀ mú kí láàrin igbó yẹn kọ̀ ọkọ̀ ń pẹ́.
kí ló wà bí ìta tó gbọ́ fídíò aláyà tó bá. kábíyèsí Olódùmarè. ẹ ṣe fídíò. wàhálà mi ní wù pé àwọn ọmọ wà sẹ́ pé ó ń fàjà tẹ́lẹ̀ yín lẹ́ píkẹ̀ ẹ ṣe analysis ẹ̀. àwọn onímọ̀ wa gbọ́n wá dí àjẹsẹ̀ pé ẹ̀bùn wo ni ó wà láàrin àwọn traditional tí wọn ò ní tíwé ẹni tó jáde. kí ni njọ́ tá à ń sọ̀rọ̀ mú sọ pé tí o mọ̀ pé ọ̀rọ̀ yẹn tó bá fàtó stage kan wọ́n máa padà fi dáhùn kọ́lé tó ẹ̀ pa wá tá máa jáde ta lọ́lọ́ bíi mílíọ̀nù máa pọ̀ àwọn kò tí ì rí chance irú àgbẹ̀ pọ̀rọ̀ tẹ̀ ẹni tí wọ́n dá ń polówó ọ̀gá tí máa gbé bí kù sí ẹ̀yìn pàtó tí wọ́n dá ń jẹ. ẹ bá fẹ́ jẹ́ láì báyìí. ó tún máa lọ ìgboro máa lọ pé ẹ fẹ́ jẹ́ láì báyìí. kábíyèsí Olódùmarè. ṣé ká ṣe freestyle tí mo bọ́ ìbá àwọn lọ́yà yìí kò ní àwọn opportunity kábíyèsí Olódùmarè. àti ta lọ́lọ́ gangan mo rí live ẹ jẹ́ ká jẹ snap. kábíyèsí Olódùmarè. bínú bá rí lóbi ṣe máa ń yàn mo ṣe gbàgbọ́ ni o ọlọ́run mo kọ́ pé ìjọ ti bá pàdé àlàyé ìmọ̀ ajẹ́ká àlàyé mọ̀ pé irú kí ló ti bẹ̀rù yín. ọlọ́run jọ àìní YouTube mi kí tó tẹ̀ nǹkan méjì ta lọ́lọ́run ló máa kọ́ rí kí bá tẹ àwọn alphabet ìwo ló fẹ́ẹ́ ti ta lọ́lọ́run tí lè wo ṣé májì tí májì straight àbí ti upper area gbogbo ẹni máa tẹ̀lé wọlé. ìjọ tí ìyàwó mi kéle tí mo ní à wọ́n máa ti ṣe Tani Olohun lè ṣe inú ẹ̀ wọ́n máa lọ ṣe léṣe kó lè dìde ìyàwó mo lè dáná ó nítorí mọ̀ pé màá kọ́kọ́ jẹ Tani Olohun kí tó jẹun. tí wọ́n bá wọ Ìlọrin ní táìmù yẹn ọlọ́mọ ẹ̀kọ́ mi nìkan ṣe wà pàdé lórí ẹnu àwọn òde dúró àwọn agbára bá débẹ̀ pé ẹ máa kà sọ ọ́ tàwé wà.